ṣèyí òwúta ni ó mú ọba jídẹ́rà lórí ètò ojú méjì ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìṣẹ̀lẹ̀ abàmì tí àwọn opó tí wọ́n ń dojú kọ mò ń gbéyẹ̀wò lórí ìkànnì yìí lórí ètò ojú méjì. Ojú mẹ́rin ló ṣiṣẹ́ láàárọ̀ ọjọ́ wọ́n ríra wọn lẹ́sìn ògbèjì wọ́n gbé súnmọ́ra wọn. Mo fẹ́ràn rẹ púpọ̀ dákun dábọ̀ ó wù mí kó o jẹ́ aya tí ó mọ bímọ fún mi lọ́dẹ̀dẹ̀. Arábìnrin yẹn dẹ̀gbà kò rí kankan mọ́ ọkùnrin yẹn nígbà tó sọ pé yes mo fẹ́ fẹ́ mo gbà láti di aya rẹ lọ́dọ̀dẹ̀. Kò rí kankan mọ́ arákùnrin yìí ṣùgbọ́n ó nígbàgbọ́ wípé ìrìn àjò àwọn olókè pẹ̀láyé yóò ṣe èso tó ní ìtumọ̀ ni. Àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin opó tẹ ẹjọ́ obìnrin tẹ́ ń gbọ́ mi wákàtí ọ̀wọ̀ yìí wọ́n fẹ́ra wọn ṣègbéyàwó wọ́n wà nínú ìrìn àjò ìgbéyàwó. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àti ẹgbẹ̀lẹ́gbẹ̀ opó tí ń gbọ́ mi wákàtí ọ̀wọ̀ yìí tí wọ́n jí ọ̀dọ́ tí wọ́n fi irun dúdú tí wọ́n fi jẹ́ opó nínú ìrìn àjò wọn lókè pẹ̀láyé. Ẹ mọ̀ ní mọ̀ níra ojú opó ń rí o. Kábíyèsí Ọlọ́run. Ọlọ́run aṣẹ̀dábọ̀ tó ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí ni. Ètò bá wọ̀ lókè pẹ̀láyé ló máa ń fi ẹ̀dá rọ̀. Ta ni ó mú ọ sí? Ẹ wo ìgboro. Àìmọye ọ̀dọ́ tó ń jẹ́ obìnrin náà ti fi irun dúdú. Wọ́n ti fi wà ní ipò opó láyé. Ọlọ́run aṣẹ̀dá àfihàn wọn.